bàbá rèé bàbá Adisa bàbá lẹ́gbàá so ìyàwó wọn ni bàbá wa Opebe rèé lóminú ó kọ mí lóminú bàbá kí ni wọ́n sọ pé ṣẹlẹ̀ ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ẹ jẹ́ dábọ̀ sọ̀rọ̀ bàbá báwo ló ṣe ṣẹlẹ̀. ẹ ṣeun ohun tó ṣẹlẹ̀ ni pé láti ọdún tó ti kọjá mo ti nígbèníjà ojú yìí ó jẹ́ pé mi ò tètè. láti ọdún tó ti kọjá bẹ́ẹ̀ni mi ò tètè mọ̀ pé ó ti ní àìsàn rẹpẹtẹ báyìí oríkejì jẹ́ tètè mọ̀. so báyìí bàbá ò ríran báyìí rárá wọn ò ríran rárá báyìí. gbogbo ṣara wọn yìí náà. látọdún tó kọjá ló ti ń rí báyìí mò ń gbọ́ bàbá. so nígbà tó máa di pé a lọ sí hospital tí wọ́n ti kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ wọ́n ṣe test wọ́n ṣe gbogbo test tí wọ́n máa ṣe nígbà tó máa di ní ẹ̀ẹ̀kejì tí wọ́n ní kí n tó máa bọ̀ wọ́n tún ṣe test sí wọ́n fún mi lóògùn màá ń ra oògùn lọ́hùn so àwọn oògùn tá a ló ń gbọ́ máa di ní January ọdún yìí báyìí ó kàn déédéé ṣe wí ni mi ò ríran mọ́ gbogbo àwọn tó lè ràn mí lọ́wọ́ wọ́n ṣàǹṣàgùn wọ́n fún mi ní gbogbo àwọn nǹkan tí mo lè ṣe àti owó nǹkan tán ní kí n lọ rà mò ń lò nǹkan pé kó lè ṣe dáadáa ṣùgbọ́n kò tí ì. so lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ò ríran báyìí bàbá tọmọdún mélòó báyìí. mo ti over 60. bàbá ti over 60 ẹ̀yin wo lẹ mọ̀ bàbá Adisa bàbá lẹ́gbàá ẹ jẹ́ kíyàwó wọn tún explain fún wa báwo ló ṣe ṣẹlẹ̀ ìyàwó wọn ní níṣẹ́jú kan explain fún àwọn èèyàn báwo ló ṣe ṣẹlẹ̀. láti àná tí lójú yẹn ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n láti January yìí wọn rí nǹkan kan. láti January wọn rí nǹkan kan. gbogbo ara wọn gbogbo ṣara wọn kan tá a bá mówó dání gan owó bàjẹ́ bọ́ lọ́wọ́ wọn ni wọn ní ẹni dáadáa torí ẹ̀ la fi ké wáyé pé kán ṣàánú wa. gbogbo ẹgbẹ́ ẹni náà báyìí náà kò kí ń lè rìn dáadáa. ẹ má sunkún mọ́ mi bàbá wa Opebe ṣe ẹ tún lè bá a ṣàlàyé díẹ̀ sísà. ẹni tẹ́mi mọ̀ pé kíni wọn tó level yìí. yes sir. ó pẹ́ díẹ̀. òkìkẹ́ tó mọ̀ pé ó rí báyìí. ó pẹ́ díẹ̀ tó láti ra ti pẹ́. Èkó lèmi náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ̀ṣẹ̀ mọ̀ iṣẹ́ wa dúró sójú kan Ogun State ni mo ń gbé ní Mòwe. ibẹ̀ ni mo ń gbé bí nǹkan bí last week ni mo ti ń gbọ́ pé ẹmọ ẹni tó ń jẹ́ Yẹmí my lover yẹn ló kọ́ pè mí lẹ́yìn chairman local government ìyàwó ẹ̀ ní yẹn náà tún pè mí ẹjọ́ bàbá Opebe ẹ̀yin lè lè jẹ́ kí wọ́n mọ bàbá ẹ̀ fún kí ló ṣe wọ́n lórí ibi tí wọ́n ti pẹ́ kí ló ṣe wọ́n ní ojú ń dùn wọ́n. wọ́n lójú ń dùn wọ́n. ojú ń dùn wọ́n báwo mo dáàdi sáájú òun ti ìgbà kínní òkú bàbá sùnmí nígbà tí wọ́n ti ríra last ojú yẹn ṣe wọ́n tó lẹ́wù wo lọ́mọ ní wọ́n máa rí wọn mọ́ rárá so ohun tó jẹ́ kí mi tara ṣàṣà wà bá wọn ní Ìkòròdú ni ṣùgbọ́n ẹ̀yẹ́ débẹ̀ ní Yẹmí my lover and chairman wọn mo yàrá ìpè ká ṣáàjà fídíò yìí ká bẹ bàbá ká lè wá assistant wọn torí níbo la fẹ́ máa gbé wọn yàrá yìí èmi ti lẹ̀ dóyè Ọlọ́run dẹ́rẹ́ ni tí máa ní owó tó iye tán lọ́ fẹ́ gbà lọ hospital màá ti ṣe kó tó di kọ́ńtà ìgbé ọ̀rọ̀ so mo dẹ̀ wípé ẹni tí àjọ òṣèré kéèké wà lómi ò fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kí ìgbẹ́ni tún ní kí n bá wọn wálé mo ṣe tún ní wẹ́ àbíkọ́ ẹgbẹ́ mo rà. nígbà tí mo fídíò yẹn ó really bá fún mi gan ó touch mi gan torí a ní nǹkan tó pọ̀ ńlẹ̀ tí à ń ṣe bẹ́ẹ̀ mo ṣe wá gbọ́ yẹn ó tún wá mú mi lára pé bàbá yìí bàbá lẹ́gbàá mo dá wọn mọ̀ díẹ̀ nígbà mo tún wá ní bàbá Opebe tó sọ lẹ́gbọ̀n pé wọ́n nílò ìrànlọ́wọ́ nípa ojú wọn bàbá kí ni wọ́n ní kàn ṣe nípa ojú yẹn. operation náà fẹ́ ṣe. operation ni wọ́n ní kàn ṣe. àti gbogbo kíní ara wọn. kí ló wà lára wọn. wọ́n ní partial stroke. ok. di wọn mọ́lẹ̀ bó ṣe tún ṣe ní condition tó wà tó stage kan pọ̀ ní ìrìn. ok wọ́n ní partial stroke. ẹni náà bá rí bọ́n ṣe rìn ẹ̀ tí mo pé. ẹ jẹ́ bàbá ó dìde náà ẹ jẹ́ àwọ̀ bàbá ṣe ń rìn ẹ pẹ̀lẹ́ bàbá. yes sir. ẹ dì wọ́n mú ọyẹ ẹrù náà díẹ̀ ẹ máa dáhùn padà bọ̀ díẹ̀ díẹ̀ ó yẹ tán báyìí.
mo ń gbọ́ tẹ́ sọ pé wọ́n ní tó bá wọ̀ wọ́n ní kò gbọ́dọ̀ wọ̀ wọ́n lára jù báyìí lọ díẹ̀ ẹ jókòó ẹ pẹ̀lẹ́ bàbá lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yóò tún àgọ́ yín ṣe Ọlọ́run yóò tún omi ara yín àti ẹ̀jẹ̀ ara yín ṣe náà ńgbà tẹ́ẹ̀tì ẹ̀ lẹ́ ń bọ̀ àwọn bíi 9 kan tiẹ̀ kọ́ pè mí ná má bá ṣí ẹnìkan kọ́ ló ń fún yín ní 30,000 naira náà 30,000 sir. ẹnìkan ló ń fún ọ ní 20,000 50,000 sir. ẹnìkan náà ló ń fún wọn àti ìdèbí o ẹnìkan náà ló ń fún 20,000 70,000 sir. ó jẹ́ mẹ́ta àbí ẹnìkan náà ló ń fún 20,000 90,000 then sir. àwọn mẹ́ta fún ọ ní 10,000 léra wọn ìyẹn kí wọ́n tiẹ̀ tó débí Agbala Gabriel àti gbà pé wọ́n ń bọ̀ o àwa àkọ́kọ́ ṣe lé iná ẹja wo ohun tí ó ṣẹlẹ̀. That is how much? 120,000. 120,000 naira. Bàbá, ó yẹ ìrànwọ́ ẹ ti dá Agbala Gabriel báyìí. Ẹ dọ́dọ̀ Jésù. Ó wá kù sọ́wọ́ yín báyìí. Ẹ̀yin èèyàn wa gbogbo ẹ dìde fún lọ wa. Ẹ jẹ́ bàbá sọ kí màmá náà wá sọ̀rọ̀. Ó yá. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jọ̀wọ́ ẹ torí Ọlọ́run. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ nítorí ìgbàníjà ojú yìí. Ojú yìí ó ń yọ mí lẹ́nu gan. Mi ò ríran rárá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kí ojú ìfi mi lẹ̀ sáyé lọ ẹ ṣàánú fún mi o mo fẹ́ kẹ́ ṣíjú àánú wò mí o Olúwa á gbàdúrà yín o Ọlọ́run á máa ràn yín náà lọ́wọ́ o òkè lọ́rọ̀ yín máa lọ o Agbala Gabriel tá a tún wà yín náà mo mọ̀ pé lágbára Ọlọ́run mo ti rí wòsàn kọ́lọ́run kó jẹ́ kí n túbọ̀ rí wòsàn sí ní agbára Ọlọ́run torí ìgbà tí wọ́n ti ní kí n máa bọ̀ nínú mi ti ń dùn pé ṣé pé màá dé Ìbàdàn lénìí yìí Ọlọ́run dẹ̀ ṣe yanu mo dẹ̀ dé Ìbàdàn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lágbára Agbala Gabriel lágbára Ọlọ́run lágbára Agbala Gabriel Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ kó dáa tí yín náà máa dáa o tí yín náà máa sún wọn ẹ ní fojú sunkún ọmọ o ojú òní fi yín lẹ̀ sáyé lọ ẹ torí Ọlọ́run ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi o àdúrà yín á gbà o gbèsè ti pọ̀ Ọlọ́run kó ṣàánú fún wa gbọ́ wa ẹ ṣeun. Yes ma. Okay ma. Mọ́mí ó yẹ sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Agbala Gabriel. Mo dúpẹ́ fún ìrànlọ́wọ́. Ẹnìkan ló ń fún 10,000. 130,000. Ó jẹ́ 130. Ó yá ìtìtì Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Agbala Gabriel. Ẹ ṣíjú àánú wọkọ mi o. Ẹ má jò bàbá yìí lọ. Ojú òní fi yín lẹ́sàáyé lọ. Kílẹ̀ pé mà. Ẹ ní rọ́ lápá o, ẹ ní rọ́ lẹ́sẹ̀ o, lágbára Ọlọ́run. Ojú òní tì yín o. Gbogbo yín ẹ ní bọ́ sọ́wọ́ ajínigbé, ẹ ní bọ́ sọ́wọ́ ajínipa o. Wọn ò ní jí yín gbé o. Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú ọkọ mi. Ẹ ṣàánú mi o. Ọlọ́run gbàdúrà tí yín. 20,000. À ń gbọ́ yín mà. Ọlọ́run gbàdúrà gbogbo yín. Ẹ ṣàánú mi o. Ẹ bá ń ṣọkọ mi láàánú. Ẹ bá mi ṣe láàánú. Kó ríran o. Kí gbogbo ọwọ́ ẹ̀ kó náà kẹsẹ̀ náà kó dìde dúró o ẹ ṣíjú àánú wọ lọ́wọ́ ṣíjú àánú wò yín náà o ojú òní tì yín o ẹ ní dáàmú ẹ ní ṣàṣetì lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan mo dúpẹ́. Agbala Gabriel ò ní jóná o àmín gbogbo tí wọ́n bá ti ń dáwọ́ lé bá wọn máa yọrí sí rere a rí gbogbo àwọn tí wọ́n ń ṣe kò ní rẹ̀yìn tiwa iná kò ní rẹ̀yìn kò ní rẹ̀yìn o Ọlọ́run á jẹ́ kí kálukú yín máa rí wọ́n fún wọn ní 20,000 Ọlọ́run á jẹ́ kí wọ́n máa rí ṣe o. ẹ ràwọ̀ ẹ̀bẹ̀ pé kí àwọn èèyàn jọ ẹ ṣàánú wa o ẹ dìde sí àánú wa o ẹ dìde sọ̀rọ̀ wa o ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa o ẹ ṣíjú àánú wò mí o bí mo ṣe wà yìí mi ò ríran pé a dá o mi ò tiẹ̀ ríran rárá ní kí n pè torí pé mi ò rí kankan. ẹ ló mà ẹ ṣeun ẹ ṣeun o ẹ ṣeun 10,000 naira. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ torí Ọlọ́run ẹ ṣíjú àánú wò mí o Ọlọ́run á ṣíjú àánú wò ẹ̀yin náà o ẹ ní fojú sunkún ọmọ gbogbo tẹ́ bá dáwọ́lé máa yọrí sí rere ni o èròǹgbà lọ́kàn yín Ọlọ́run máa mú ṣẹ ní dáadáa ni o gbogbo tẹ́ bá ti ń fẹ́ Ọlọ́run máa ṣe fún yín o gbogbo tẹ́ bá ti ń fẹ́ Ọlọ́run máa ṣe fún yín o iléeṣẹ́ yín ò ní jóná o ẹ̀yin tẹ́ ń tọwọ́ bá kò tẹ́ ń fún mi ẹ̀yin tẹ́ ń tọwọ́ bá kò tẹ́ ń fún mi Ọlọ́run ní jẹ́ kí ẹ rí aburú láyé yín ẹ ní rí ìgbìnijà ojú ẹ ní rí nǹkan tí ó máa fọ́ yín lójú ojú yín ò ní fọ́ etí yín ò ní di ojú yín ò ní fọ́ etí yín ò ní di gbogbo tẹ́ bá ti dáwọ́lé báyìí ó máa yọrí sí rere àlùyọ Ọlọ́run máa ṣe ti yín Ọlọ́run ní ṣe ti yín lálálùwọlẹ̀ Ọlọ́run ní ṣe ti yín lálálùwọlẹ̀ Ọlọ́run ní ṣe ti yín lálálùwọlẹ̀ gbogbo tí ẹ bá ti ń ṣe ó máa yọrí sí rere o. ẹ̀yin àgbà ojú òní tì yín o ojú òní tì yín o
ẹ jẹ́ ṣàánú wa o iléeṣẹ́ yín ò ní jóná o ẹ ní ṣàṣetì o àtàjèrè la máa ta o gbogbo yín pátá ẹ ní fojú sunkún ọmọ o ẹ náà ràánú Ọlọ́run gbà o lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín. ìdí tí mo fi ní kí bàbá Opebe pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé wọn ni pé mo sì tún dá ojú wọn dá àbámọ̀ bí a tún dọ́jú wọn àti pé bàbá wà ń bẹ̀ nu fídíò àkọ́kọ́ bàbá ló dìde sí wọn in fact in tó prompt láti wo fídíò yẹn mo rí bàbá ní bàbá Opebe rè so a rí àánú gbà Ọlọ́run ó ṣàánú ìdílé ẹ̀ẹ́dẹ̀ rí ìrànlọ́wọ́ Ọlọ́run bàbá Opebe tí àwọn náà dúró tí ìmọ̀ afẹ́ káwọn náà bá yín sọ̀rọ̀ kọ́ bá yín bá àwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n jọ láti ṣàánú bàbá yìí délẹ̀ bóyá. mo fàsìkò yín bẹ̀ gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú tí ẹ wà káàkiri gbogbo ayé tẹ̀ ń ṣàánú àwa òṣèré lásìkò tí a bá nílò ìrànlọ́wọ́ ẹ̀yin náà ní wá ìrànlọ́wọ́ Ọlọ́run àmín lásìkò tó ń gbẹ bá ń gbẹ yín fún rere ọ̀run á dìde fún yín ẹ ní gbọ́mọ yín sin ẹ ní wàrà yín tì mú bẹ̀bẹ̀ nítorí brọ́dà mi Adisa ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ gbogbo ìrànlọ́wọ́ tẹ̀lé ṣe kí ojú ẹ̀ tún padà ríran bó ti ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹni tí ò ríran wọn lè pé fúnṣẹ́ àtijọ́ àti mú ọlọ́mọdé ò lè mọ. bàbá kílẹ̀ pé ná ẹlẹ́ni tí ò ríran ẹni tí ò ríran wọn lè lò fúnṣẹ́ wa kódà kó yàtọ̀ síṣẹ́ wa iṣẹ́ wo ló fẹ́ gba ẹni tí ò ríran sí so kọ́lọ́n kó ṣàánú wa ọlọ́run kó túbọ̀ gbé yín lọ́wọ́ sókè ẹ wo mo tún gbàdúrà fún ìjọ yìí ò ní dìbàjẹ́ ìjọ yìí ò ní bàjẹ́ bí àwọn ènìyàn kan ṣe ń lérò pé kó wá sílẹ̀ tó ń jókòó kó lọ sílẹ̀ Ọlọ́run fúnra ẹ̀ tí ń gbé sókè kò lè wálẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ tẹ́ wá kó mọ́ra Ọlọ́run á sọ wọ́n di ìlà ẹ̀yin náà wà ní wálẹ̀ láìláì mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan tí wọ́n bá lè ṣe lé èmi náà àtúndúpẹ́ o ẹ ṣé gan. Thank you, God bless. 185,000. Inú mi ti ẹ̀dùn pé bàbá dìde sí wọn owó kọ́ ni gbogbo nǹkan bàbá tún dìde sí wọn àwọn tó ń mẹ́sẹ̀jì mi wọ́n ní sà ẹ wo kíní yẹn ẹ tún bàbá Opebe náà àwọn náà tún dìde sí wọn láti bá wọn bẹ̀bẹ̀ that is love ìfẹ́ la rí nínú yẹn ìfẹ́ la rí nínú yẹn ìfà láàárọ̀ ìparí olódó gan ti pè mí àbàbà bò wá ní báyìí ẹ máa jọ inú mi dẹ̀ dùn pé ẹ̀yin bàbá yìí ń dìde síra yín I'm happy ẹ lóòsà sórí ètò lẹ́wà 10,000 naira. Yes sir. 195,000 sir. Orí ètò lẹ́wà mà orí ètò lẹ́wà èló ló jẹ́ báyìí 195,000 wọ́n fún wọn ní 10,000 naira bí báyìí 205,000 wọ́n fún wọn ní 20,000 naira ẹ máa dúpẹ́ ẹ ṣé o ojú ọdún tí yìí o Ọlọ́run máa bàṣírí tí ń rìn ẹ ní sàárẹ̀ o ẹ ní sàárẹ̀ lágbára Ọlọ́run àdúrà yín àgbà o ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ gbogbo tẹ́ bá dáwọ́lé ó máa yọrí sí rere ni o ẹ ní fọ́ lójú o ojú ò ní fi yín lẹ̀ lọ́lé o ojú ò ní fi yín lẹ̀ sáyé lọ o ẹ ní yàrá ẹ ní rọ lápá ẹ ní rọ lẹ́sẹ̀ o gbogbo yín pátá ẹ ní dààmú ẹ ní ṣàṣetì lágbára Ọlọ́run ẹ ṣé o aburú tẹ́ èrò kò ní bá dáadáa tẹ́ ń rò jẹ́ o aburú tẹ́ èrò tẹ́lẹ̀ kò ní bá dáadáa tẹ́ ń rò jẹ́ o gbogbo tẹ́ bá ti dáwọ́lé bàbá yọrí sí rere ni o ẹ ṣé mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń tọwọ́ bàpò tẹ́ ń fún mi Ọlọ́run máa bùkún ẹ̀yin náà o Ọlọ́run máa bùkún yín o gbogbo ibikíbi tọ́mọ yín bá wà kò ní ráre burúkú kò ní rí nǹkan tí ò dáa ní agbára Ọlọ́run ẹ máa rí ṣe ẹ ní wálẹ̀ Ọlọ́run máa bá yín ṣe ti yín o Ọlọ́run á ràn yín lọ́wọ́ o bẹ́ẹ̀ ṣe ń ràn wá lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ o bẹ́ẹ̀ ṣe ń ràn mí lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ o gbogbo tẹ́ bá ti ń fẹ́ lọ́kàn yín lọ́lọ́run máa ṣe fún yín o á ṣe fún yín ní dáadáa ní agbára Ọlọ́run ẹ ní ṣìṣe o ẹ ní ṣìrìn ẹ ní kó sọ́wọ́ ayé níta burú ẹ ní kó sọ́wọ́ ayé 10,000 naira ti ẹ ní kó sọ́wọ́ ayé níta burú ní agbára Ọlọ́run ẹ máa ṣe ń tẹ́. nọ́mbà tẹ́ máa pè sí ni 070 54900 751 070 54900 751 kí gangan náà ní kàn mú wa lọ hospital èlò ló ní kàn mú wa then nǹkan ní kàn mú wa yẹn kí ni yóò ṣe nínú ọ̀rọ̀ yìí ó yá kí náà ní kó ṣe kí náà ní kàn mú wa lọ hospital. owó tí wọ́n ní ká mú wa lọ hospital jẹ́ 4.5
million naira. 4.5 million naira. Bẹ́ẹ̀ni sà. Kí nìyẹn máa carry out, kí ló máa ṣe? Wọ́n fẹ́ fi ṣe operation ojú mi àti gbogbo àgọ́ ara mi. Ojú àti general wọ́n ní wọ́n fẹ́ máa ní partial stroke díẹ̀díẹ̀ so kó má bàa wá wọra. Wọ́n bá wọn fi ṣe àyẹ̀wò ojú yẹn wọ́n á ṣe eye surgery then wọ́n á dẹ̀ gbogbo tó lè mú kí stroke fẹ́ dúró wọ́n á ṣe ògo ní fọ́lọ́run lókè ọ̀run. Ẹ̀yin tẹ́ ẹ ṣàbí stroke ò ní mú yín. Wọ́n fún wọn ní 20,000 ẹ dúpẹ́. Ẹ ṣé wo ẹ ṣé mo dúpẹ́. 265,000 ẹ ṣé wo adúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò àdúrà yín á gbà o. Ojú ò ní tì yín lágbára Ọlọ́run. Ẹ ṣé o. 10,000 naira tí wọ́n ṣe. Ọmọ tí ló máa rà láàánú lágbára Ọlọ́run. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ rà láàánú. Gbogbo ẹ bá ti dáwọ́lé ó máa yọrí sí rere ni o. Ẹ ní ṣàṣetì o. Ọwọ́ yóò ní kàn sàlẹ̀ àpò. Bẹ́ẹ̀ bá ti mú báyọ̀ máa rí. Bẹ́ẹ̀ bá ti ń tọwọ́ bàpọ̀ ẹ̀ máa rí mú ni o. 10,000 naira. 285,000. Adá fún yín o. Ẹ ní ṣìṣe o. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣeun o. Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà o. Ọlọ́run á ṣíjú àánú wò yín o. Ọlọ́run á ṣíjú àánú wò yín. Àtàgbà àtọmọdé yín gbogbo bíkíbi tọmọ yín bá wà ọmọ máa ráàánú gbà ni o. Ọmọ máa ráàánú gbà ni o. Gbogbo mọ́mí ẹ kàn sọ nǹkan kékeré tójú yín ti rí nígbà tí kinní ti ń ṣẹlẹ̀ sí bàbá nǹkan díẹ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì. Ojú mi rí àti náwó àti jẹ gbèsè sílẹ̀ gbogbo ọjà mi pátá kò sí nǹkan kan mọ́ iṣẹ́ olópò mò ń ṣe báyìí nìsín Ọlọ́run kó ṣàánú mi o kò sí nǹkan kan àríjẹ àrímu àrílé gidigbé Ọlọ́run ṣàánú. Ẹ ṣeun ẹ ṣé o. Nígbà mo bá wọn sọ láàárọ̀ mo pọ̀ lórúkọ kan mo ní abiyamọ kò ní ìdí kan tiẹ̀ sọ èyí ó ti mọ̀ pé ìyàwó tó dúró rè àwọn obìnrin kan wà wọn ní dúró tó bá ti di pé nǹkan ṣẹlẹ̀ sọ́kọ báyìí wọ́n á fi ẹsẹ̀ méjèèjì fẹ́. God bless this woman pé wọ́n dúró ti bàbá yìí ó yẹ ìrawọ́ fún ẹ̀bẹ̀ 10,000 ti wọlé. Ẹ ṣàánú wa 295,000 ní ìgbọ́ 295,000 ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣe wo Olúwa gbàdúrà yìí náà ẹ ṣe ń ṣe Ọlọ́run á tún ṣe o. Lọ́rọ̀ yín máa já sí o. Lọ́rọ̀ yín máa já sí o. Ẹ ní ṣàṣetì. Ẹ ní ṣàṣetì. Ẹ ní rí ìnira ní agbára Ọlọ́run. Ẹ ní rí ìnira ní agbára Ọlọ́run. Ara ò ní ní yín. Ọ̀gẹ̀dẹ̀ kì í sunkún àtijẹ. Ara ò ní ní yín o. Ẹ ṣé o mo dúpẹ́ o. Ẹ ṣé o. Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà tí wọ́n ràn wá lọ́wọ́ Ọlọ́run á máa bá wa ṣe. Gbogbo tí ẹ bá ti ń ṣe gbogbo tí ẹ bá ti ń ṣe Ọlọ́run máa bá yín lọ́wọ́ sí Ọlọ́run máa lọ́wọ́ sí o ibikíbi tí ẹ bá wà ara ò ní ní yín. ẹnìkan tún béèrè pé what is the cost of his treatment? Has he gone to the hospital for diagnosis? Wọ́n ní kí ni cost gbogbo tẹ́ ẹ fẹ́ náà yìí wọ́n dẹ̀ níṣẹ́ ti lọ sí hospital fún diagnosis. Ó yẹ dáhùn ìbéèrè yẹn ó yá bàbá. Mo ti lọ sí hospital gbogbo tí wọ́n ṣe àyẹ̀wò lára mi òun náà ni wọ́n sọ wípé 4.5 million naira ní ká ná sí lọ́ máa ná sí báyìí. Wọ́n wá ní sọ ti ṣe diagnosis kankan. Kí ló ń jẹ́ diagnosis? Àwọn tẹ́sì oríṣiríṣi. Wọ́n ti ṣe tẹ́sì oríṣiríṣi. Òun náà ni wọ́n fi sọ náà fi carry out àwọn result yẹn jáde wípé nǹkan tá a máa ná sí nìyẹn wípé a máa ṣe operation àdé máa ṣe gbogbo àgọ́ ara àti ṣan àti bí mo ṣe ń rìn tí kò dúró dáadáa yẹn àti ọwọ́ yìí irú ọwọ́ yìí nìsín bíi pé wọ́n fi nǹkan fa gbogbo omi ibẹ̀ mú ni ó ṣe ló dàbí tìnàkì bàràpà báyìí lórí nìsín kò lè ṣe dáadáa mi kò lè mú nǹkan kan dáadáa kọ́lọ́n kó ṣàánú mi o Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà ẹ ṣeun o. ẹ ní doni stroke. àmì o. Bàbá orí ìdúró lẹ ti ṣiṣẹ́ orí ìdúró náà lẹ ti jẹ́ ayé ò ní dá yín gúnlẹ̀ ayé ò dá yín gúnlẹ̀ ẹ̀yin tí ẹ bá wà níbí lẹ máa understand nǹkan tí wọ́n sọ he is not saying yes ó fún wọn 10,000 naira. ẹ ṣe wo ẹ ṣe mo ẹ ṣe wo 325,000. ẹ ṣe máa dúpẹ́ kẹ́kẹ́ máa ra wọn fún ẹ̀bẹ̀. ẹ ṣe wo Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà o. Wọ́n fún wọn 10,000 bí. 335,000. Ọlọ́run á ṣàánú yín o. Amen. Ọlọ́run á ṣàánú yín o. Gbogbo tẹ́ ẹ bá ti ń dáwọ́lé ó máa yọrí sí rere o. Ibikíbi tẹ́ ẹ bá wà
ẹ máa bá àánú Ọlọ́run pàdé o. Wọ́n fún ọ ní 12,000. ẹ máa bá àánú Ọlọ́run pàdé o. 47,000 sir. ẹ máa bá àánú Ọlọ́run pàdé o. 47,000 gbogbo tẹ́ ẹ bá ti ń ṣe kò ní 349,000 sir. lágbára Ọlọ́run gbogbo tẹ́ ẹ bá ti ń ṣe ó máa yọrí sí rere ni o. ó máa yọrí sí rere ni o. ẹ ní ṣàṣetì lágbára Ọlọ́run. 20,000 ẹ ní naira. ṣàṣetì lágbára Ọlọ́run. gbogbo tí ẹ bá ti ń ṣe báyìí ẹ máa ṣe ó máa yọrí sí rere ni o. ẹ ní ṣàṣetì ní agbára Ọlọ́run. ẹ máa rá láàánú níbikíbi. gbogbo tẹ́ ẹ bá ti wà ẹ máa rá láàánú ni o. kódà àánú tẹ́ lérò àánú tẹ́ lérò oore tẹ́ lérò ní ti dáadáa Ọlọ́run máa fún yín lágbára Ọlọ́run á ṣe fún yín o. Ọlọ́run á ṣe fún yín o. ojú ò ní fi yín lẹ́sàáyé lọ ara ò ní ní yín ẹ̀yin náà ò ní rí nira ní agbára Ọlọ́run. gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà gbogbo nǹkan máa rọrùn fún yín ni o. gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà gbogbo nǹkan máa rọrùn fún yín ni o. ẹ ní rí nira ń gbèsè ayé yín o. ẹ ní rí nira ń gbèsè ayé yín o. ẹ ní rí nira ń gbèsè ayé yín o. ẹ ní rí nira ń gbèsè ayé yín o. Olúwa gbàdúrà wa Olúwa ṣàánú fún yín lọ́wọ́ Olúwa ṣàánú yín lọ́wọ́ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí pátápátá báyìí ojú yóò ní fọ́ o. 10,000 ojú yóò ní fi yín lẹ̀ lọ ojú yóò ní fọ́ o ojú yóò ní fi yín lẹ̀ lọ o ní agbára Ọlọ́run ẹ máa ṣe ohun rere nígbèsè ayé yín ni o. gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé báyìí ó máa yọrí sí rere ni o. àdúrà yín náà gbà o àdúrà yín á gbà o àdúrà yín á gbà o ẹ ní jálákìsà o Olúwa gbàdúrà yín o. bẹ́ẹ̀ ṣe ń ṣe ní gbogbo tẹ́ bá ti dáwọ́lé ó máa yọrí sí rere ni. ọmọ yín ò ní fọ́ lójú ọmọ yín á rá láàánú ẹ̀yin náà rá láàánú níbikíbi tẹ́ bá ti wà ẹ ní rí ìnira o. gbogbo tẹ́ bá dẹ̀ ti ń ṣe ó máa yọrí sí rere ni. ẹ ní làlùwọlẹ̀ àlùyọ lọ́lọ́run máa ṣe ti yín o. ogun wọn ò ní gbọ́ yín mọ́ àbí wọn ò ní gbóhùn yín mọ́ Ọlọ́run ò ní jẹ́ kó wáyé ní agbára. etí yín ò ní di o ojú yín ò ní fọ́ kódà eyín yín ò ní ká o. péyìn yín bá dẹ̀ gbogbo tẹ́ bá dẹ̀ ti ń dáwọ́lé báyìí ẹ máa rí ṣe ni o. ó máa yọrí sí rere ni o. 20,000 naira. 412,000 gbogbo tẹ́ bá ti ń ṣe ẹ ní ṣàṣetì gbogbo tẹ́ bá ti ń gbèrò 412,000 gbogbo tẹ́ bá ti ń gbèrò lọ́kàn yín báyìí ní agbára Ọlọ́run ó máa yọrí sí rere. mo ń bọ̀ all the way from Lagos ní àdúgbò gbóná ní gbogbo la wà àdúgbò Ìgbogbo lẹ́kọ̀ọ́ ni wọ́n ti dé lónìí ní Kòròdú àwọn yẹn pè wá dáàdì let them come fellow 417,000 wọ́n ní let them come today ẹ jẹ́ kán wá lónìí ẹ jẹ́ káwọn yẹn ṣe tí wọ́n máa ohun tí wọ́n máa ní ṣe lọ mi mọ̀ bóyá wà ń bí pẹ̀lú bóyá ìwé tán bá fún yín ní hospital lọ́hùn tí wọ́n ní kẹfì wà ń bí pẹ̀lú ẹ̀. a ní kí mo ní kí a yẹ kó kẹ́ try kẹ́ mú dání so that àwọn lè confirm níbi tá ti kánjú ni mo ti gbàgbé. tẹ́ bá gbàgbé ó túmọ̀ sí pé a tún ní láti wá lẹ́ẹ̀kan sí yes tẹ́ bá wà ń bí pẹ̀lú ìkàn sí bẹ́ẹ̀ tẹ́ bá sí ń bí pẹ̀lú èèyàn ó ṣe problem we can show it another day and láti mú another day àwọn èèyàn kan dúró pé tá a bá rí kinní yìí we are ready to give full support wọ́n fún 20,000 bí báyìí. 437,000. 4 kìlọ̀ pé 437,000 naira because àwọn kan ló dìde tán pé no irú nǹkan yìí we need to come in a ní láti come in and láti come in ọlọ́wádé ìdíran lọ́wọ́ fún yín ẹ dúpẹ́ fẹ́lẹ̀ táwọn èèyàn ti ṣe. ẹ ṣe wo gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ ojú òní tí yín o ẹ náà rà láàánú lágbára Ọlọ́run á ṣíjú àánú wò yín Ọlọ́run á ṣíjú àánú wò yín gbogbo tẹ́ bá ti ń ṣe báyìí pátápátá ló máa yọrí sí rere o. ó dà ẹnìkan send 30,000 wọ́n ní bàbá wa Opebe wọ́n ní kájọká fún wọn ní 20,000 naira wọ́n ní ká fún wọn 20,000 wọ́n ní ká fún dádì ní 10,000 naira 447,000 wọ́n ní ká fún yín sà yes sir wọ́n ní ká fún yín ní sà yes sir. ẹ ṣe wo gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún Ọlọ́run á ṣe ìrànlọ́wọ́ fẹ́yìn náà o ẹ ní rí dààmú ayé o ẹ ní rí kọsẹ̀ ayé o ayé ò ní sápamọ́ jẹ yín yà o ní agbára Ọlọ́run bíkíbi tẹ́ ẹ bá wà ẹ máa ṣe oríire ni o ẹ máa rí ìrọ̀rùn bẹ́ẹ̀ ni o ẹ máa rí ìrọ̀rùn bẹ́ẹ̀ ni o ọmọ yín ò ní rí dààmú àwọn ẹbí yín ò ní rí dààmú àwọn ìyàwó yín ò ní rí dààmú gbogbo àwọn ẹbí yín ò ní rí dààmú àwọn olùrànlọ́wọ́ yín Ọlọ́run á bá wa ràn wọ́n lọ́wọ́ o Ọlọ́run á máa ràn yín náà lọ́wọ́ o ẹ ṣeun ẹ ṣíjú àánú wò mí o ẹ ṣíjú àánú wò wá o ẹ ṣeun o adúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ tí ń ràn wá lọ́wọ́ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ ní ṣàṣetì ọwọ́ yóò ní kàn sí àlàkù ilé yóò ní jóná ẹ ní rógun olè ẹ ní rógun iná
iná jó olè ń jà kò ní jẹ́ ti yín o wà ní rí nǹkan kan mọ́ kò mà sí nǹkan kan mọ́ kò ní jẹ́ ti yín o Ọlọ́run Lódùmarè á ṣàánú fẹ́yìn náà gbogbo tẹ́ ẹ bá ti ń dáwọ́lé á máa yọrí sí rere ni o Olúwa ṣàánú fún yín o gbogbo tẹ́ ẹ bá ti ń fẹ́ Ọlọ́run máa ṣe fún yín ni o ìrọ̀rùn lọ́rọ̀ yín máa já sí ìrọ̀rùn lọ́rọ̀ yín máa já sí bẹ́ẹ̀ bá ti wá ń ṣe bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ní ti dáadáa bí ẹ bá ṣe ń fẹ́ kó rí lọ́lọ́run máa jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ti dáadáa ẹ ní ṣàṣetì ọ̀rọ̀ ẹ̀yin ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run ọ̀rọ̀ yín ò ní sú ẹni tó máa ṣoore fún yín gbogbo àwọn tó ń ṣoore fún wa Ọlọ́run á ṣoore fáwọn náà ní agbára Ọlọ́run bí a ṣe ń ṣe ní agbára Ọlọ́run ẹ ò ní ṣàṣetì o ẹ ò ní ṣàṣetì o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ ní ṣàṣetì o gbogbo ẹ̀yin àtọkùnrin àtobìnrin tí wọ́n ṣíjú àánú wò wá Ọlọ́run á ṣíjú àánú wẹ̀ yín náà ó fún ọ ní 20,000 naira Ọlọ́run á ṣíjú àánú wò yín o gbogbo ṣe ń sọ yìí bẹ́ẹ̀ náà ló dé máa rí lágbára Ọlọ́run Ọlọ́run á ṣíjú àánú wò yín o bàbá ìpẹ̀lẹ́ ẹ ṣeun sà I can feel your pain ẹ ṣeun sà ṣe gbọ́ ìpẹ̀lẹ́ ẹ ṣeun sà it is well with you Ọlọ́run yóò gbé àánú dìde àmín ní ọ̀nà tẹ́lẹ̀ wọ́n fún 10,000 naira ń bí báyìí 507,000 sir. ẹ ṣeun sà wọ́n ti ṣe 507,000. that means pé wọ́n ti rí $500,000 sínsìn $500,000 wow ojú ọmọ ní tí ẹ̀yin èèyàn mọ́ àánú ọmọ ní dánilé yín we sincerely appreciate you bàbá wa bá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn á bá wa appreciate wọn ẹ ṣeun o Ọlọ́run á dúró tẹ̀yìn náà fílẹ̀ tán ti ẹ̀ ṣe náà Ọlọ́run á dúró tẹ̀yìn náà Ọlọ́run á dúró tẹ̀yìn náà. adúpẹ́ lọ́wọ́ gbogbo ọwọ́ tó tọwọ́ bá ó dá sí ọ̀rọ̀ ọ̀gá wa Adisa má fi para ibi tẹ́ ti mú yẹn kò ní tán lágbára àbùdí náà ń pe tó lókun Ọlọ́run á máa bùkún fún yín ẹ ní wọ́ láti ẹ ní wà tó dáa tì mo wá ń gbàdúrà fún wọn nígbẹ̀yìn náà tọrọ owó nínú gbogbo ohun tí mo tọrọ láyé mi tí mo ń bẹ̀rẹ̀ mi gbàdúrà kan gbé mi tọrọ owó ẹ ní tọrọ owó fún yín Agbala Gabriel wọn ní tọrọ owó fún yín ṣẹ́rí kò easy kéèyàn bọ́sítà pa pẹ̀bẹ̀ fún nǹkan bẹ́ẹ̀ mi ṣe wà ẹni tó lójú ń tì ọmọ ilé ènìyàn ni mí ṣùgbọ́n àti bọ́sítà wa béèrè nǹkan ó máa ń tìkọ̀ lára tèmi bí ṣe ti wà lórí program mi ọmọ mi ti pè mí kí ni mo wá ṣe ní Agbala Gabriel nínú mo wá assist ọ̀gá wa kan ṣùgbọ́n gbogbo ọkàn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ bàbá dìde nítorí wọn ní o tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní wà tó dájú àwọn ọmọ yẹn á ṣe rere iléeṣẹ́ yóò ní bàjẹ́ gbogbo ìdáwọ́lé yóò yọrí sí rere àtọkàn tó ìfẹ́ ṣe torí tóun bá ṣe tóun á ṣe lágbára Ọlọ́run ọwọ́ yẹn á máa lọ sókè ẹ̀ ní wálẹ̀ Yorùbá tẹ̀ ti fòwe parí ọ̀rọ̀ wọn ní lókè báyìí lọ́wọ́ àfúnni ń gbé gbogbo yín ní tẹ́ máa fi lókè lọ́lọ́ máa ṣe fún mi ẹ̀ ní wálẹ̀ láéláé thank you God bless you ẹ ṣe púpọ̀ mo gbàdúrà fún ilé tẹ̀ ń dáwọ́lé lọ́wọ́ yìí o torí iṣẹ́ ńlá lẹ̀ ṣe ń bì ilé ìjọsìn Ọlọ́run lágbára ẹ̀pà yẹn àká àṣeyọrí lẹ máa ṣe bí nígbà tẹ́ bá máa kọ́ bí ìtọ́ tẹ́ bá máa ṣe bí àwọn náà wà bá yín dúró ibi yìí ìyanu tí wọ́n ti ṣe nù ìjọ kan rí tọ́lọ́run fi ti bí kó kìkì ń jù báyìí lọ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe àwọn tẹ́ wá ń ṣe fún ọmọ ẹ fún wọn lẹ pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run tó ń sọ fún yín ẹ̀dá tó ń ṣoore ń kọ̀kọ̀ tọ́lọ́run sọ ń gbagba Ọlọ́run á tún sọ jù bẹ́ẹ̀ ló máa rí in Jesus name I pray. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun àdúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ tọwọ́ bá kò tẹ́ ẹ fún wa lówó ẹ ṣeun mo dúpẹ́ o ojú ò ní fi yín sílẹ̀ sáyé lọ o ojú yín ò ní fọ́ o etí yín ò ní di o ọpọlọ yín ò ní dàrú kọ̀ọ̀kan ò ní ṣe etí yín hàn. bàbá nígbà tí àwọn èèyàn pè mí láti ìrọ̀lẹ́ àná pàtàn pè mí ẹ wo Agbala Gabriel tá a bá tiẹ̀ ṣe ẹ wo ẹ jáwo tí bàbá tó torí wọn jáde bàbá wo wọn ni bàbá Opebe èmi náà wá lọ wo fídíò yẹn mo rí pé bàbá náà jáde that's love ìfẹ́ ni wọ́n ń perú ẹ̀ ìfẹ́ pé ló fẹ́ jáde nítorí ọmọkùnrin normally mi ò mójú dádì dáadáa mi ń dá ojú wọn mọ̀ ìgbà tẹ́mi náà tí mo rí bàbá mo ní no tá a bá tiẹ̀ fẹ́ jáde torí bàbá ìtẹ̀yàn tún dá wọn mọ̀ dáadáa nù kíní àjáde òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè mí thousands of people message daddy let's go ẹ jẹ́ ká ṣe òní tí ì bá ṣe nítorí bàbá ẹ̀ gan torí ẹni tó tiẹ̀ tún jáde fún wọn tí wọ́n pe ayé pé bàbá yìí wọ́n ní stroke
kí wọ́n jáde. So ẹ̀yin tẹ́ pé Opebe kọ́ ló wá béèrè fúnra lọ́wọ́ o bẹ̀t nínú ìfẹ́ it came out ìgbà tí mo gbọ́ tán pé wọ́n ní ọ̀gá àwọn àbíkẹ́lẹ̀ pọ̀ sà wọ́n ní ọ̀gá àwọn wọ́n sì I heard it in the video bóyá fún ọ̀gá mi mo like inú mi dùn pé wow àṣìnírò àwọn bàbá báyìí bàbá làwọn náà ẹ̀ṣẹ̀ mùkálẹ́ lómi ni a máa sọ̀rọ̀ pé kí ni àjọ wa nù kí no wọ́n ní ọ̀gá àwọn so nítorí díẹ̀ yìí let's support them amari anuba tá bá tún rí ìwé ó yẹ kẹ́ rántí mo dání ó yẹ kẹ́ rántí 20,000 ná fún wọn báyìí 527,000 now more donations are still coming tonight nípa orí ọ̀fẹ́ lọ́hùn kílẹ̀ ṣú kílẹ̀ mọ́ ẹja wo tí ó ṣẹlẹ̀ we're going to notify you and the man make sure pa follow up wọn títí dé hospital láti lè ṣe tí ojú bàbá ìbálà tí ara wọn bá ṣe tí wọn ní stroke mọ́ it will be able to walk bàbá mi rò pé bàbá ń jọlẹ̀ náà wọ́n ṣe skit wọ́n ṣeré tí bàbá bá rí ìrànlọ́wọ́ tán bá lọ hospital if he is okay in tó máa ń tètè dáyàn gúnlẹ̀ ó ní àìsàn tí kì í jẹ́ kéèyàn lè jáde mọ́ táìsàn bá dẹ̀ ti lè dáyàn gúnlẹ̀ sínú ilé àìsàn tó bá dáyàn gúnlẹ̀ sínú ilé ó ń ṣe tán àti pani àìsàn tó bá dáyàn gúnlẹ̀ nínú ilé ó ń ṣe tán àìsàn tí ó dá wa gúnlẹ̀ lórúkọ Jésù a ò ní rí lórúkọ Jésù gbogbo wa ní ṣàìsàn àwọn tó dé wà lórí àìsàn náà Ọlọ́run yóò gbé wọn àmín Jésù Ọlọ́run yóò gbé wọn àmín Jésù. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní ṣírin. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.